Yinka Aláṣeyọrí. Born again ló fi wọlé sí wa lára. Ìsìn tó bá ń lọ show. Gbogbo fitted dress ayé ìyọwọ́ Yinka Aláṣeyọrí ló wà. Àwa lọ show yẹn. Àwa fi káàpù àwọn born again. A fi yẹn kó wa lómi ọbẹ̀ jẹ. Ẹgbẹ́ ṣépù yín síta tẹ́ bá máa sọ pé fẹ́ gospel. Gbogbo kẹ́kẹ́ kọ́kọ́ fi born again wọlé sí wa lára yẹn kẹ́lẹ́ ẹ̀kọ́ gospel. Ẹ wá wọlé tó ẹ wá máa wọṣọ tó fitted. Yinka Aláṣeyọrí. Gbogbo fitted dress orí Instagram ọwọ́ ẹ̀ ló wà. Tó bá tún máa wá cover ojú wa tán. Àwa mú gèlè bí àwọn gèlè. Jésù Kristi jọ̀ọ́ dá mi lóhùn. Tètè bá mi ṣe. Àwọn ya gèlè. Bó ti gbàgbé àwọn ẹ ti mọ gèlè yẹn. Àwa dé yẹn. Àwa fi yẹn gbé wa mọ́ra. Kò wá ní makeup. Àwa tọ wet lips bí tèmi. Meanwhile, ó mọ bí tó ń gbé wa lọ. Ó mọ bí tó ń gbé wa lọ. Gbogbo àlùjọ Jésù ọwọ́ ẹ̀ ló wà. Tẹ́ bá máa sọ pé àlùjọ pọ̀. Ẹ gbọ́, David danced. Irújọ tí David jó àmọ́, ṣùgbọ́n David danced. But Ìlúpẹ́jú, are you still in Dubai? Please let me know. Irújọ tí Jésù jó àmọ́. Ṣùgbọ́n Yinka Aláṣeyọrí ẹ bá mi pè wá. Òun kọ́ ló lọ àyájọ́ èmi. Ṣùgbọ́n mo rántí ni. Ẹ̀yin upcoming gospel artist. Tẹ́ bá máa fi body yín wọlé ẹ fi wọlé. Gbogbo pé kẹ́ múra born again nìyẹn. Kẹ́ wá lo scarf yẹn, èmi ò fẹ́ yẹn. Àǹtí Tọ́pẹ́ sọ́ndọ̀ sí, Ọlọ́hun ò ní ni. Àǹtí Tọ́pẹ́ sọ pé òun ò ní ni. Earring gígó òun ò rówó rà. Lòun ṣe fi born again wọlé. Ṣùgbọ́n Yinka Aláṣeyọrí, ayé ti dáyé kọ̀ǹpútà. Okay, sis, I'll call you. Ayé ti dáyé kọ̀ǹpútà. Ìgbà tó máa wọlé, ká bá ẹ̀. Ìtorí mo rántí ọdún náà kó lọ wo fóònù ẹ̀. Mo fẹ́ ṣe birthday shout out ni. Yinka Aláṣeyọrí, Bobby. This is coming from a place of love. Place of love, you know. Aláṣeyọrí, ìgbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó wọ kaba yẹn, ó délẹ̀. Kaba yẹn bu ọrùn, ó bu etí ẹ̀. Kò wá ṣeun. Natural hair bí tèmi ló wà lórí. Gbogbo wa ń gbé, Yinka Aláṣeyọrí, Yinka Aláṣeyọrí. Ìgbà tó máa bẹ̀rẹ̀ tán báyìí, gbogbo fitted dress orí internet ọwọ́ ẹ̀ ló wà. Ó dẹ̀ ní beautiful shape kékeré kan báyìí. Kò ní kùn bí tèmi báyìí. Ìgbà tó máa bẹ̀rẹ̀, ó wá bẹ̀rẹ̀. A wá fi fìlà, Jésù Kristi jọ̀ọ́ dá mi lóhùn, ó wá tún fi yẹn dè ó fi dè wá mọ́bẹ̀. Àwọn kan wá ṣe CAC ni. Ṣorin ara ló ń kọ ni, orin ẹ̀mí ló yìn kọ. Àlùjọ Jésù dẹ̀ ló ń lù. David dance. Ẹ jẹ́ ká máa lọ. Welcome, mo like orin ẹ jẹ́ kọ́ mi. Ogeshi mama. Yinka Aláṣeyọrí. Èmi rò pé wọ́n ní ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n, tá bá òmùgọ̀ ńbẹ̀ a máa dùn yàn gan. Àti pé gbogbo àwọn àwa ọmọ àtàpátá dìde, tátẹrọ̀fọ̀ dìde. Lákàyè wa máa ń ṣàpù gan. Ó wá yà mí lẹ́nu bó ṣe jẹ́ pé ó gbàgbé ibi tó ti ń bọ̀. Ó rántí ibi tó ti ń bọ̀ rárá. Torí tó bá rántí ibi tó ti ń bọ̀, put yourself in those parents' shoe, in those mothers. Ṣó mọ nǹkan tí wọ́n ń pè ní ọmọ lára ṣá. Tó bá mọ ohun tó ń pè lọ́mọ lára, kò yẹ kó jáde kó wá sọ nǹkan tó sọ yẹn. I'm disappointed. It's a pity. It's a real pity. Gbogbo alamọ arábìnrin tó wà lórí screen tí à ń wò yìí. Alamọ arábìnrin Yinka Aláṣeyọrí. It's a pity. Ó dà pé ìjọba ti bribe ẹ̀. Ó dà pé ìjọba wọ́n ti bribe ẹ̀. Tó bá jẹ́ pé family ẹ̀ náà jí gbé, ó ní jáde kó máa sọ nǹkan tó ń sọ yẹn. I am a prophet and we are praying truly. But let me tell you, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣọ̀rọ̀ àdúrà. Nobody is disputing that people are not praying. But those who are failing the prayers, it is God that answers prayer truly. But come on, you don't have to come out and be saying all these things you are saying. Yinka Aláṣeyọrí, I am highly disappointed in you. I expect you as a mother to sympathize with the victims, those who are passing through pains now. I expected you, Yinka Aláṣeyọrí, to sympathize
with the people who their children are being kidnapped, who their families are in the forest now with the bandits. And you are here coming online saying it's not that the people saying people say. You are even saying that it's not that they are not working. Did government give you approval? Did they tell you that they are working? Did they tell you that they are working? Why don't you put one of your brother in the war front to go into the forest? Yinka Alaseyori. Ndo dùn mí ni kó bá ti fi kan lára àbúrò tàbí ẹ̀gbọ́n ẹ̀ kan kó fi wọ́n síwájú kan tẹ̀lé àwọn èèyàn lọ síwájú ogun kan lọ sínú forest yẹn kí ìbọn káwọn tẹ́lọ̀ ti fìbọn fọ́ lórí kó wá máa wá sí online kó máa sọ fún wọn pé àdúrà ló gbà tán fi fìbọn pa àbúrò mi o. Come on, Yinka Alaseyori. Má jẹ́ káwọn èèyàn bínú sí ẹ. I'm very angry right now. Má jẹ́ káwọn èèyàn bínú. Ara ń kan àwọn èèyàn. I am angry as I'm here now. Ara ń kan àwọn èèyàn. Èèyàn kọ́ làwọn ọmọ kéékèèké yẹn ni. They are talking and you are saying prayer is working, prayer is that, prayer is this. Who say prayer is not working? But we are talking about reality here. Nobody is measuring religion here. Forget about religious sentiment. Forget about religion. Don't even talk anything about prayer. Even though the spiritual leaders in Nigeria now, they are coming out. They are even saying that it is this voice on ground. Now it's not only prayer. And you, Yinka Alaseyori, you have the guts. You have the mind. You have the audacity to come online and be saying kì í ṣe pé àdúrà ò kì í gbà àwọn èèyàn sọ pé who give you? Are you the owner of everybody's life here? Please, Yinka Alaseyori, please don't pass your boundary. Don't pass your boundary. Yinka Alaseyori aláṣẹṣòfò must you talk olórí burúkú oní bàbá yẹn try kí ni try tí bàbá yẹn ṣe fún Nigerians? What is the advantages of Nigeria for being a Nigeria? Advantages wo ni ọmọ Nigeria general government lára president Tinubu tó lórí burúkú wọ Yinka Alaseyori tó wá ń jáde tó ń sọ̀rọ̀ òfò must you talk ìgbà tó lórí burúkú ara ẹ olórí burúkú ara ẹ o kàn ń kó ẹbí o kàn lówó ni owó olè tẹ́ ń gbà lọ́wọ́ àwọn pastors àwọn pásítọ̀ ẹni òfò bíi tiẹ̀ tó jẹ́ pé wọn ò fẹ́ mọ̀ bóyá àwọn ẹni ẹlẹ́ni bóyá ayé wọn dà báyé wọn ò dá àfikọ́ṣà máa béèrè owó lọ́wọ́ wọn kọ́ máa gbowó lọ́wọ́ wọn. yẹn wá ni wọ́n wá gbowó yẹn láti fi invite ẹ̀yàn lórí burúkú olórin aláyé bàjẹ́ ní òfò tẹ́ pera ní gospel musicians. torí ẹlẹ́yìn náà ṣe mọ̀ pé ìdí akẹ́yìnjẹ yóò mọ̀ pé ìdí ń ru ẹdìyẹ olórí burúkú ara wọn jẹ́ lọ́mọ gbé o mọ bó ṣe ń níyàn lára wa tààtì ẹ̀ bí gan ó ń ara ni mi bí mo ṣe ń ra àwọn ọmọlọ́mọ nínú igbó yẹn àṣetà àbọ̀ máa pa ẹ̀ ni wo lórí burúkú ọmọ yìí ó wá lanu gbàgàdà ó wá bọ́ síta àwọn ṣe gan pírẹsidẹ́ǹtì ẹjọ́ náà tíráyì kí ni tíráyì tí pírẹsidẹ́ǹtì tíráyì fún Nàìjíríà àfikún lọ́ọ́ máa yáwó lọ́ọ́ máa yá mílíọ̀n owó tó ń yá náà àárí èyí tá a ní àmọ́ bẹ́ ṣe ń ná wọ́n yọ sọ́bsidì kó lórí epo ẹni Nàìjíríà lára ẹni mẹ̀kúnnù lára gbogbo ariwo tá à ń pa yìí náà etí kúkún lórí burúkú president yìí máa kọ sí etí kúkún ni kò gbọ́ táyé ẹjọ́ tó lọ́ọ́ kẹ́lẹ́bọ̀dé má pè mí lórí ọ̀rọ̀ Yinka Alaseyori tẹ́bà fẹ́ kí n fà tọ́ fún kí n bá tiẹ̀ jẹ́ tọ́ fún ẹ̀yin olórí burúkú dédé yìí mọ́ para níyàn náà mọ́ para níyàn mo ń wo fídíò àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n yẹn ń gé wọn lórí báyìí mo ẹ̀rù ń bà mí àyà mi ń já ní hypertension ní jèrè wọ́n Yinka Alaseyori ò ní lá. Yinka Alaseyori prayer warrior, the prayer warrior, mommy in the Lord, hallelujah. Ọ̀rọ̀ tó sọ yẹn àdúrà abiyamọ ò kì í sọ̀rọ̀ jù ìwọ ń sọ pé ká lọ máa gbàdúrà tí bàbá Adébóyè ti wá sí láti yọ ọdún ìta ti gbàdúrà kí ni àǹfààní àdúrà yẹn? Yinka Alaseyori àdúrà ta ti ń gbà for over 100 years kí ni àdúrà yẹn ṣe fún wa? Jésù irọ́ tẹ̀ ń gbé fún wa, Jésù tí ò ní àǹfààní lára, Jésù tí ò lè gbára ẹ̀ là, Jésù táwọn Roman Empire pàdánù tó ń go lè save ara tó kú ní at the age of 33 years òun ní ká máa gbàdúrà sí kó wá gbà wá. Fi ayé ẹ fi gbogbo nǹkan tó ní fi àwọn ọmọ ẹ búra pé Jésù nìkan ló dúró tì. Yinka Alaseyori fi gbogbo ọmọ tó ti ara ẹ jáde fi búra wípé orúkọ Jésù
nìkan ló ń pè pé òfin kankan mọ́. So many people are saying the prayer they are praying is not working. But believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use you for political whatever now. The point is we need to pray. From the first person, from the president to the last person in this country, we all need prayers. Every parastatals, every sectors, we all need prayer. Those children there, they are your children. They are my children. I want to draw to wojú Ọlọ́run wà lára àwọn ọmọ tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn. You can't say that president or the vice president or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti gba, wọ́n lè ti súnmọ́ tòsí bẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógùn bò wọ́n lójú kọ́ má rí. That is the place of prayer. Yes. Come on, so torí pé àwọn children ago, even the fathers, àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọ̀rẹ́ ẹlòmíì, ìyá ẹlòmíì, ọmọdé ẹlòmíì, bàbá ẹlòmíì, ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say, kini koni. Don't let anybody control you. Don't let them use you for anything. Because you don't even know the next person that is coming in. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria, our country, Nigeria. All we have to do is to pray for our country, Nigeria. This time is the time. Every individual in your houses, you need to pray for these children. You need to pray for Nigeria. The soil, the air, the grass. We need to pray for Nigeria. You need to pray for the president to the last person. We all need prayers. Security personnel need prayers. Babe elomi leni ko wonu gbo yen. Yes. Egun elomi ojukun epo ojukun ere mi ni soldier teni ko wonu igbo yen nu. Àwọn náà need àdúà. Every parastatals, every section no need àdúà ní orílẹ̀-èdè. You can't blame one man that the Lord placed in a position. Oh, lè blame olórí MD doctor fún nǹkan tó bá ṣẹlẹ̀ ní hospital. Oh, lè blame wá sọ pé it's the nurses, it's the clinical. You can't blame them. They can't oversee all. That is why we are there as the citizens. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé, ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn, ẹ̀yin olóye èèyàn, látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí, ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà ní lérò ń gbà, àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó, ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀. Ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn. Kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn, kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí? Ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. Ẹ má gbàgbé, ẹ máa bá wa láìkẹ́, ẹ máa bá wa share rẹ̀, ẹ pín fọ́nrán yìí, ẹ pín sórí WhatsApp yín, ẹ pín sórí Facebook yín. Ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí. Fẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojúgbà ẹni, òwe ló ń pa fúnni. Lágbára Ọlọ́run Elédùmarè, orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀. Ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọ̀lẹ̀ síre, bó bá tó ṣe ń lọ àtún máa mú wá lọ́lọ́pọ̀ òjọ̀kan sórí ìkànnì wa. Ẹ má wá gbàgbé, ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. Wọn ò já owó yín o fún subscribe button tẹ́tẹ̀, ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀, ẹ ṣé.